Gbogbo ẹ̀yin olólùfẹ́ fíìmù aládùn fíìmù olóyin Sẹ́kóní Apartment apá kejì tí bá nífẹ̀ẹ́ láti mọ ìgbà tí apá kejì yóò jáde tàbí ẹ nífẹ̀ẹ́ láti wò ó níbì kan nínú fídíò yìí láti máa ṣàlàyé fún yín láti máa sọ fún yín bí ẹ ṣe lè wo apá kejì. Àmọ́ kí a tiẹ̀ tó tẹ̀síwájú ẹ lọ sí comment section báyìí kẹ́ jẹ́ kí a mọ òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù, kẹ́ jẹ́ kí a mọ òṣèré tó gbé yín débẹ̀ jù nínú fíìmù yìí. Àwọn òṣèré tó wà nínú fíìmù yìí náà ni Ọdúnladé Adékọ́lá, Ìjẹ̀bú, Àǹtí Àjàrà, Bímbọ́ Afọláyan pẹ̀lú Àmùdá Èkó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Èèyàn lóríṣiríṣi ló wà ní Sẹ́kóní Apartment yìí ṣùgbọ́n gbogbo wọn náà ló ní wàhálà lọ́rùn. Ṣé Sẹ́kóní Apartment yìí máa wá wọlé ni àbí ṣé wọ́n máa arrest Ọdúnladé Adékọ́lá fúnra rẹ̀? Gbogbo wọn yẹn náà la máa mọ̀ ní apá kejì múfì yìí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ wo fídíò wa nìyí, ẹ tẹ subscribe button kí ẹ sì tẹ aago tí ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ká bá lè send notification sí i nígbà tí a bá drop new video sórí channel wa.